الحق من ربك فلا تكونن من الممترين. الحمد لله المستعان الكريم تعالى عما يصفون. لا إله إلا الله الخالق المتكبر العزيز الحكيم. الصلاة والسلام على من لا نبي بعده محمد بن عبد الله البشير النذير صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه وعلى كل من اقتفى آثارهم إلى يوم الدين. ọpẹ́ ni fún Ọlọ́run, ẹ̀yìn ni fún ọba dẹ́dà tó dá ọmọ ènìyàn tó sì mọ ohun tí ó yẹ ọmọ ènìyàn tí ó ṣe táyé ó fi dá tí ò ní fi dọ́rùn mòótọ́. tó tóun fún Ọlọ́run, ọba tí ò lórogún tí ò lọ́bàkan, ọba tí ó jẹ́ kí òdodo kó hàn kí rọ́nà sì hàn fọ́mọ ènìyàn kó lè mọ̀ pé ọ̀nà rẹ̀ ìgbẹ́rẹ̀, nítorí kálàyé yìí lè yé kọ́mọ ènìyàn lè mọ ohun tọ́kàn. àbí pàtàkì jùlọ ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, kẹ́ ẹ lè mọ̀ pé èyí ló dáa èyí ni ò dáa. Ọlọ́run tó fi ànábì wa Muhammad ránṣẹ́. ànábì ó jẹ́ iṣẹ́ Ọlọ́run tí ò kù síbì kan. ìkẹ́ Ọlọ́run àti gẹ̀rẹ̀ kó máa lọ bá ànábì wa Muhammad àti àwọn aráalé ànábì wa Muhammad àti àwọn sàhábà ànábì wa Muhammad àti gbogbo ẹni tó bá tẹ̀lé orí pa wọn láyé tí ó fi jèrè nínú ayé yìí tí ó sì ní ṣàbámọ̀ lálìkíyàmọ̀. ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. lẹ́yìn sálámà yìí, lẹ́yìn okú tó dáa tó pé yìí, okú alálùbáríkà yìí, ẹ dákun ẹ jẹ́ ká padà sẹ́yìn. àwa mùsùlùmí tòní ká bẹ̀rẹ̀ sí máa wo àwọn àdánwò ńláńláńláńlá tó wà lára wa, níbi tí ẹ̀yin mùsùlùmí tòní bọ́rọ̀ yín dé ni pé ohun tí ń jẹ́ṣẹ̀ tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí tó lè fàbínú Ọlọ́run, ẹnìkan ò sá fún mọ́ níkọ̀kọ̀ àbí ní gbangba ní ká tiẹ̀ wí ká tètè wá sọ ìkọ̀kọ̀. lára ohun tí ó jẹ́ haram tó jẹ́ èèwọ̀ gidi tí Kùránì kọ̀ tí súnà náà kọ̀ tí ò sì bá làákàyè tó pé papà mu. omi wà tí a ti gbé kó láàyè ẹ̀ kò tọ́ ni nípìnlẹ̀ àti sọ́ọ́ di ohun tó tọ́, wípé tó bá ti ń sọ létí ẹlòmíì yóò tún mọ ìyálẹ̀ nígbà tí haramu lè yẹn náà ni. ẹ jẹ́ a jọ wo ohun tí ohun ṣètọ́nù tó sọ̀rọ̀ rẹ̀ dà fẹ́yìn mùsùlùmí tòní. ẹni tí ò bá tí ì gbọ́ nínú yín, ara rẹ̀ ò ní balẹ̀. kí ló ń ṣètọ́nù náà? òun náà ni music tó kárí ayé lákòókò yìí, tó ṣe yí pé bó wọ̀ tún bó wò sí gbogbo tí ó bá mọ̀ ọdún bẹ̀ nìkan bá dún wo níbẹ̀ music yìí náà ni. bí dáadáa bá dé ní nǹkan dùnú, ẹ̀yin náà ti sọ̀rọ̀ ayé di pé bẹ́ẹ̀ bá gbọ́ music ń bẹ̀ kò dáa, bẹ́ẹ̀ fẹ́ ṣe súná bẹ́ẹ̀ fẹ́ so igi ẹ̀rí
bí ìbànújẹ́ náà bá dé ẹlòmíì ti rí pé music yẹn òun fi ń gbé ìbànújẹ́ kò ní ẹlòmíì ti rí pé èyàn lè wà láyé kó lọ́lá kó gbádùn kí music má wà nílé rẹ̀ mùsùlùmí tòní nǹkan ń ṣe yín o pẹ̀lú bẹ́ẹ̀ náà ẹ mọ̀ yí pé sọ́ọ̀tù ṣètọ́nù ni ohun ṣètọ́nù ní dúnlẹ̀ gbọ́ ohun yóò sì fẹ́ fi ìjì gangan di pé kẹtara rẹ̀ ṣìnà lọ ọlọ́run nínú alukura'an ní suratul Luqman ọlọ́run ní wa minan nas man yashtari lahwal hadith liyudilla an sabilillahi bighayri ilm wa yattakhidhaha huzwa ulaika lahum adhabun muhin ọlọ́run nínú ẹ̀yin ènìyàn ààrẹ ẹni tó ṣe yí pé ọ̀rọ̀ yẹ̀yẹ́ òun ni ó máa gbọ́ ọ̀rọ̀ tí ò wúlò ìsọkúsọ ohun ṣètọ́n music òun ni ó lọ tìrọ̀ mọ́ ni ó máa gbọ́ èyí ò fẹ́ ṣe láǹfààní kan bí ibà ti pèrò dilla an sabilillahi bighayri ilmi òun ò ní mọ̀ yí pé òun fẹ́ tara music yìí fi ṣìnà ni nǹkan eré kan ló wọ́n mọ̀ pé gbọ́ o gbogbo ẹni tó bá dánwò yìí wò lahum adhabun muhin ìyà yẹpẹrẹ ìyà pọ́njú ìyà nira ní ó jẹ tẹ̀ nítọ̀hún níjọ́ ìṣirò iṣẹ́. Abdullahi ibn Mas'ud kọ́lọ́hún kó yọ́nú sí sàbẹ̀ yìí nígbà tí wọ́n bí nítumọ̀ àyà yìí ó ní wallahi alladhi la ilaha illa hu innahu al-ghina ó ní mo fọba tí ò lórogún kan fi búra fún yín lahu al-hadith ọ̀rọ̀ eré ọ̀rọ̀ yẹ̀yẹ́ tọ́lọ́hún sọ nínú suratul Luqman bíi mísíkì ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ti sọ lásọ̀lẹ̀ pé la yakunanna min ummati aqwam inú àwọn àlè ọmọ mi ìyẹn ló burú ló ṣe ni láàánú bá tiẹ̀ jẹ́ pé music náà lónìí àdébẹ̀ àwọn tí ń ṣe mùsùlùmí kò sínú wọn kò bá dáa àmọ́ o ànábì ti ní kó lọ dá yín lójú nínú àwọn àlè ọmọ mi àwọn ìjọ kan ó tún mọ bẹ́ẹ̀nu wọn yastahilluna al-hira wal-harira wal-khamra wal-ma'azif gbogbo ohun tó jẹ́ ìwọ̀ ní ohun tó burú tó bọ́ lọ́wọ́ bá nú wọ́n sì sọ di halal lára ẹ̀ ní ṣìnà lára ẹ̀ ní aṣọ àláràrí tọkùnrin ò gbọdọ̀ wọ̀ láyé lára ẹ̀ ní ọtí lára ẹ̀ ní music àti gbogbo oníṣẹ́ ẹ̀rí àníwò ń bọ̀rọ̀ yìí bọ̀ débi ìlérí tánàbí ní fayubayyituhumullah wa yad'u al-alam wa yamsahu akharin kiradatan wa khanazir ila yawmil qiyamah fayubayyituhumullah Ànábì ní Ọlọ́run wá jẹ wọ́n níyà Ọlọ́run ó jẹ wọ́n níyà ìyà àjẹgbé látúbọ̀tán ọ̀rọ̀ wọn alẹ́ ọjọ́ ayé wọn ìrọ̀lẹ́ ajé ayé wọn ìyà ni ó jẹ́ tiwọn gbogbo ohun tí wọ́n ṣe yálà ẹni tí ń ta níṣẹ́ music ni yálà ẹni tí ń gbọ́ ni yálà ẹni tí ń pòdé ẹni ohun tí wọ́n bá ṣe tó bá ga bí òkè gbogbo ẹ̀ ó wò dànù Ọlọ́run wàá fìbínú fi sẹ̀lómi inú wọn di ọ̀bọ àlùmí ò dẹ̀lẹ́dẹ̀ wọn á wà bẹ́ẹ̀ títí ila yawmil qiyamah títí ijọ́ àlìkíyàmọ̀ ó fi dé wọn kò lẹ́nìyàn wọn dọ̀bọ wọn kò lẹ́nìyàn wọn dẹ̀lẹ́dẹ̀ látara ìbínú Ọlọ́run èyí tí Ọlọ́run sọ nínú àyà Kùránì yìí àtàsọ́lẹ̀ ànábì wa Muhammad tó mú lérí lọ́wọ́ yìí òun làwọn àfáà gbọ́ lápapọ̀ wọn ni wọ́n fi rí pé music gbígbọ́ rẹ̀ ni ṣíṣe gan ni gbogbo ohun tó súnmọ́ wọn náà haramu ni kódà àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin tá a mọ̀ tẹ̀lé
jùlọ lágbàáyé Imam Malik, Shafi'i, Hanbal, Imam Abu Hanifa, gbogbo wọn lọ́dọ̀ wọn music èèwọ̀ ni, haram ni. Nítorí kíni? Nítorí pé ìjẹ́pè ṣètọ́nù ni. Gbèdé ṣètọ́nù ń pè ìjẹ́pè ẹ̀ ni. Nítorí kíni? Ohun ṣètọ́nù ni. Ṣètọ́nù sì ní nǹkan ṣe fọ́mọ ènìyàn ju pé kó mọ lùlù dàbí mo ti dà, ìlú dàbí mo ti dà ló fẹ́ mọ lù fọ́mọ ènìyàn. Ẹ̀rí inú àánú tó wà ní wá kí gbogbo yín náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin gbàgbé ni nígbà t'Ọlọ́run láàánú rẹ̀ t'Ọlọ́run yọ kó nínú àlìjánà, lára ohun tó tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ṣẹ́ mi kù, ó sì ní bóun bá ti ṣẹ́kù o màá mọ̀ ṣì wọ́n lọ́nà, màá mọ̀ dẹrí wọn rú, màá mọ̀ ṣe ọ̀bọ̀tọ̀ òjé ní góòlù fún wọn, ọ̀nà àánú màá mọ̀ ṣe lọ́ṣọ̀ọ́, inú ẹ̀ ni wọ́n mọ̀ gbà. Inú ohun tí Ṣaitọ́nù sọ t'Ọlọ́run tó rán wa létí ẹnu Al-Qur'an nínú Suratul Isra, Ọlọ́run náà ń sọ fún pé wastafziz man istata'ta minhum bi sawtik, ẹni tó bá lágbára nínú wọn ẹ̀rí láti lè dè mọ́lẹ̀ pẹ̀lú ohùn rẹ̀ mọ́ dè mọ́lẹ̀ nṣó. Ẹ̀rí Ọlọ́run wa parí àyà yìí ó ní wa ma ya'iduhum Ṣaitọ́nù illa ghurura, ohun tí Ṣaitọ́nù ó máa ṣe ládìhùn fún yín, ohun tẹ́ mọ̀ gbọ́ lẹ́nu ẹ̀ ohun ẹ̀tàn ni tó ṣe pé ìyà ni ó gbẹ̀yìn ẹ̀ fún yín. Ẹ wo ohun t'Ọlọ́run sọ nínú Al-Qur'ani mi. Gẹ́gẹ́ bí mo ti sọ lákọ̀ọ́kọ́, ẹlòmíì ò mọ̀ òun ṣé mùsíkì ṣé ìwọ̀ tún ni? Nítorí pé a ti wà nínú ẹ̀ ní gbogbo ìgbà. Ẹ̀rí bó bá délé mùsùlùmí tòní tó bá rí, tó bá ti sọ̀kalẹ̀ kó ń lé ẹ̀ ó rí iwájú ilé ẹ̀. Ẹ̀rí ẹlòmíì lónìí kò sí ohun tó wà nínú sẹ́lúlà rẹ̀ ju mùsíkì lọ. Nǹkan mi lè mọ ẹ lè lo sẹ́lúlà yín, ẹ lè lo sẹ́lúlà yín tí mùsíkì kò ní dún bẹ̀, ẹ lè ṣẹ̀mí, ẹ lè gbádùn ayé yín tí mùsíkì kò ní dún bẹ̀. Nígbà tí ìbànújẹ́ dé báwọn ẹni àná, mùsíkì kọ́ náà fi gbé ìbànújẹ́ kó nu ọkàn. Ṣètọ́nù tó jókòó sínú ọkàn yín òun ló falẹ̀ yín rò pé mùsíkì tẹ́ ń gbọ́ o ẹ fi ń gbé ìbànújẹ́ kó nu ọkàn ni. Ìyẹn wo tí mùsíkì bá jẹ́ ohun tí ó rọrùn bẹ́ẹ̀ yìí ṣe ń ro yẹn, nígbà tí Ọlọ́run ń pàṣẹ àkọ́kọ́ fún Ànábì wa Muhammad nílùú Mẹ́kà, t'Ọlọ́run ní máa pè wọ́n lọ sí di ìmẹ̀mí Ọlọ́run ọba láṣọ kẹ́mọ́ ọ̀rùn fóun lọ́run ti kọ ìmọ̀ ẹ̀gbọ́ music, ọ̀pọ̀lọpọ̀ àyà tó kọ music, àyà tó sọ̀kalẹ̀ ní Mẹ́kà fún Ànábì wa Muhammad ni. Nítorí pé ìgbà tí wọ́n bá ń gbọ́ yóò mọ̀ jẹ́ kí wọ́n gbàgbé òdodo ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lẹ́nu rẹ̀ Muhammad lọ́run ti fi kọ̀. Èyí wà ní ohun tí ẹ fi mọ̀ lónìí pé ohun tẹ́yìn ń pè ní nǹkan yẹpẹrẹ wa huwa inda Allahi azim, ohun tó tóbi jùlọ lọ́dọ̀ Ọlọ́run ni. Ẹ̀rí ó ṣe ní láàánú lónìí, àyá Kùránì kù ń bẹ̀ tá ń kà, àsọ́là Ànábì náà kù ń bẹ̀ tá ń gbọ́ ní gbogbo ìgbà. Ẹ wá rí mùsùlùmí iṣẹ́ tiẹ̀ láyé tí fi ń jẹ tí fi ń mu mùsíkì ni. Tó ìjẹkújẹ lèyí, wàláhì haramu ló ń jẹ, pé ohun tó fi ń ṣẹ̀mí láyé rẹ̀ mùsíkì ni, ìjẹkújẹ ló ń jẹ. Ìyẹn náà sì wà nù àsọ́lẹ̀ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam sọ̀kalẹ̀ pé ya'ti ala nnasi zaman, ọlákòókò kan bọ̀ wá bá wọn ènìyàn láyé, ma yubali ar-rajulu min ayna asaba al-mal min hillin aw haram. Ọmọ ẹni ò ní bìkátà mọ́, ní bójú wo owó tó fẹ́ máa ná, owó tó fẹ́ máa lò, bí halali ni bí haramu ni kó ń sáà máa lo owó ni. Ẹ̀rí èyí tó burú yìí tá a sọ yìí lọ ni pé ó rafa tó rafa náà ni o. Ẹ̀rí orin Islam lòun ń kọ, mùsíkì Islam lòun ń ṣe, ẹ̀yin náà sì mọ̀ bá wọn sọ. A ní nǹkan jẹ́ haram, nǹkan jẹ́ èèwọ̀ nínú Islam yìí, ẹ tún ní bí ẹni pé kẹ́ ẹ mọ̀ sọ pé ṣìnà Islam náà tún wà tẹ́ ń ṣe. Ẹ̀rí ọtí Islam wà tẹ́ ẹ̀ lè mọ́ mu, ẹ̀ kò ní yẹ̀yẹ́.
Sheikhul Islam Ibn Taymiyyah kọ́lọ́n kó yọ́nú sí bàbá yìí ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ń túmọ̀ àdìsí tá a kàlẹ́ kan torí àdìsí Imam Bukhari ni ó ní walaw istahallu hadhihi al-maharim ó ní àwọn nǹkan tí àdìsí yìí ka àwọn nǹkan mẹ́rin tó kà yìí ṣìnà ìmọ̀ wọ aṣọ aláràrí fọkùnrin àti ìmọ̀ mutí àti mímọ̀ gbọ́ music tá a bá dé ènìyàn nínú mùsùlùmí tọmọ yìí pé ànábì kọ kínní yìí kùránì sì kọ ṣáájú kánábì náà tó kọ ohun tó jẹ́ haramu ni òun sọ di halali fúnra rẹ̀ kánú kuffara ó ní àwọn eléyàn kèfèrí ni wọ́n torí pé ohun tó jẹ́ halali nínú islam ló sọ di ohun tó jẹ́ haram nínú islam ló sọ di halal wọ́n bọ̀rọ̀ rẹ̀ bọ̀ ó ní walaw fa'alu dhalika duna istihlal lọ pé wọ́n ń ṣe èyí tá a wí wọ́n ń gbọ́ mùsíkì náà àmọ́ mọ̀ ń pẹ́ haram ni la awshaka an yu'adhabu bi hadhihi al-'uquba ó súnmọ́ bí wọ́n bá padà sẹ́yìn irú ìyà tí ànábì sọ nínú àdísì kí àná wọn padà jẹ́ tiwọn kí ló ìyàwó Ọlọ́run ó sọ wọ́n di ọ̀bọ ó ti sọ wọ́n di ẹlẹ́dẹ̀ wọ́n á wà bẹ́ẹ̀ títí fìdíjọ́ àlìkíámọ̀ bẹ́ẹ̀ bá gbé wọn dìde àlìkíámọ̀ wọ́n gbé wọn dìde ní dìde ọ̀bọ wọ́n gbé wọn dìde ní dìde ẹlẹ́dẹ̀ ni ẹ̀yin ìrúsí Ọlọ́run èyí tẹ́ ẹ nífẹ̀ẹ́ láti mọ gbọ́rọ̀ Ọlọ́run èyí tẹ́ ẹ mọ̀ pé ohun tọ́lọ́run bá kọ̀ aburú ń bẹ́ẹ̀ ni èyí tẹ́ ẹ mọ̀ pé ohun tí Islam kọ̀ nítorí àǹfààní yín ni èyí tẹ́ ẹ mọ̀ wípé tó bá jó ohun ṣètọ́ ní lóòótọ́ ohun tó yẹ káwọn ó jìnnà sí ni kò kún kankan fún yín o ju pé kẹ́ ẹ padà sẹ́yìn ẹ̀rí kẹ́ ẹ fi mìjíkì gbọ́ ńlẹ̀ bẹ́ẹ̀ bá wà láyé tó wáṣẹ́ tí ó ṣe tí ò rí ni pé ìlú fẹ́ mọ ẹnu ìjọ ló fẹ́ mọ ẹjọ́ káàkiri kọ́mọ yìí pé ìdí ẹ̀bàjẹ́ lòun wà gbogbo owó tí máa ń tibẹ̀ jáde fún owó haramu lòun jẹ torí iṣẹ́ tóun ṣe iṣẹ́ tọ́lọ́hun ò nífẹ̀ẹ́ sí ni ẹ̀rí ẹ wá gbọ́ mìsíkì tá à ń sọ ń bè ó yàtọ̀ sí orin lásán tó bá jẹ́ orin lásán tẹ̀yàn ń kọ nígbà tí ẹ ń ṣe wá sí adáwákà tọ́rọ̀ náà ìpẹ́ dàrú máa yín wọ́n ní ká má gbọ́ mìsíkì àwọn náà ń ṣe wá sí wọ́n sàn dáwákà rárá tí ló bá ti wọnú ẹ̀ tí nǹkan mìsíkì irinṣẹ́ mìsíkì kan ò bá ti wọnú ẹ̀ kò tí ì di haram ẹ̀rí bí kí ẹ̀ náà tó jẹ́ haram ajẹ́ ikú tẹ̀yàn ń sọ kó jẹ́ sọkúsọ nínú ọ̀rọ̀ ẹ̀ báná láàbáwí ọmọ tá ń pè ní mìsíkì míì gbogbo yín náà lẹ́mọ́ tó bá ti di ohun tí ìlú wọnú ẹ̀ àbí irinṣẹ́ mìsíkì míì náà wọnú ẹ̀ ó ti di ohun tí Ọlọ́run ọba ò fẹ́ wọ́n tún máa bíra rẹ nísìnyí pé bóò ló ṣe jẹ́ báwo láti ti gbà tá à ní gbọ́ mìsíkì láyé tá a wáyé torí bó o bá nílé rẹ aládùúgbò rẹ ni ẹni tẹ́jọ́ wà ń lé ni ẹ̀rí ó wà nù sẹ́lúlà fún ìyàwó ó wà nù ẹ̀fọ́ rẹ yóò bá dún báyìí mìsíkì ni ó dùn bẹ́ẹ̀ kò sọ́nà lóòótọ́ lára ìlú tá a wà yìí pé níjọ́ kan látàárọ̀ dilẹ̀ ṣú ó wà bẹ́ẹ̀ òwúrọ̀ tí bá fi jọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan búwọ̀ ò bá lù ó gbọ́ ọgbọ́n wo ni ẹ lè dá ọgbọ́n tó wà fẹ́yẹn náà nígbà tó lọ ń ròyìn àwọn ibadur rahman nínú alukura'an lára àwọn tó lọ́wọ́ fi ròyìn wọn ó ní walladhina la yashhaduna zur àwọn ẹrú sí tèmi èmi ọba oníkẹ́ láwọn tí wọ́n dá àwọn tó ṣe pé la yashhaduna zur wọ́n yìí jẹ́rìí èké gbogbo tẹ́ bàjẹ́ bá wà wọ́n yìí débẹ̀ wa idha marru bil-lagwi marru kirama wọ́n ń kọjá lọ lórí títì ni mìsíkì sì ń dún wọ́n yìí wo bẹ̀ wọ́n kọjá ní kọjá ọmọlúàbí
bí ẹni pé nǹkan kan ò tiẹ̀ ṣẹlẹ̀ torí kànmídà ló jẹ́ fáwọn bó ọ̀nà bá múrò yìí tó fi ń ṣègbésí ayé rẹ̀ ó sì dáa fún ọ o àmọ́ tó a ṣe pé elérò ni wọ́n pè ń bẹ̀ mísíkì olúwànú sẹ́lúlà tiẹ̀ wàá gbà yìí tó wà lọ́dọ̀ tèmi tó bá fi ń ṣeré ẹ mọ̀ yìí pé ohun ṣètọ́nù òun lẹ̀ ń gbọ́ nígbà tó ti yóò ṣètọ́nù ẹ mọ̀ yìí pé àánú ni ó jáde níbẹ̀ fún yín ohun yìí fẹ́ wá ṣì yín lọ́nà liyudilla nasa liyudilla an sabilillahi bighairi ilmi kó lè wá ṣì yín lọ́nà ni kó lè wá sọ yín nù ni ṣètọ́nù náà táwọn yìí ó tún máa sọ wípé náà ọ̀rọ̀ náà lágbára tó bẹ́ẹ̀ wáì gbọ́ lásán kí ló fẹ́ jẹ àníwò ìgbà tọ́lọ́hun ti kọ́ ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo àná tí wọ́n ti gbọ́ ń pé ìwọ ni ká tó wá sọ wípé ó yàwó ẹ máa kírun o kò ní dí wọn lọ́wọ́ láti lè gbọ́ pé ìrun tí wọ́n ń pè nítorí nígbà tí wọ́n ń pè ìrun tó ń sọ wípé Allahu Akbar Allahu Akbar ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù wọ́n ti mọ̀ wípé gbogbo ohun tó kù lẹ́yìn ọlọ́run nǹkan lásán ni àmọ́ tó ṣe wípé àtiwọ́ àti music ẹjọ́ ń lọ ẹjọ́ ń bọ̀ ni àtiwọ́ àti ṣètọ́nì lẹ́jọ́ lẹ́jọ́ ń bọ̀ o wọ́n mọ̀ ní yakunu ṣètọ́nù lahu qarina fasa'a qarina ẹni ṣètọ́nì bá jẹ́ alábàágbé ẹ̀ ẹ̀rí àwọn abéṣù jẹun wọn ní tán rè ẹ̀rí ọlọ́run ní ṣèmi àti yẹn lábéṣù jẹun wàá rántí o etí tó wà lára rẹ tó fi ń gbọ́ mìsíkì ìgbà pamọ́ ni lára rẹ inna sam'a wal basara wal fuwad kullu ulaika kana anhu mas'ula inna sam'a kó lọ dá ọ lójú etí ìgbọ́ rẹ àtọ́jú ìwòran rẹ àtọkàn rẹ àti gbogbo ohun tó wà lára rẹ inna sam'a etí lọ́lọ́run kọ́ dorúkọ nínú àyà yìí ọlọ́run apàrẹ́ yìí pé kana anhu mas'ula gbogbo ẹ̀ pátápátá ohun tá a padà bí ọ ni pé báwo ló ti ṣe tí rẹ kí ni wọ́n fi ṣe kí ló fi gbọ́ ó akínyìnpó oríire o ẹ̀yin tó jẹ́ pé etí yẹn àyá Kùránì lẹ̀ fi ń gbọ́ ọ̀rọ̀ Ànábì lẹ̀ fi ń gbọ́ irú wa àti báyìí náà lẹ́yìn máa ń fi tiyín gbọ́ àmọ́ àwọn tó ṣe pé mùsíkì làwọn ń fi tiwọn gbọ́ tó àní tí kí wọn kó orí ibú ká mọ tọrọ kọ́lọ́n kó fi wọ́n mọ̀nà kó yọ ṣètọ́nì kó nínú ìgbésí ayé wọn èyí ni ò bá jẹ́ nígbà ṣókí ohun tí a fẹ́ bára wa sọ nípa ọ̀rọ̀ mùsíkì akí àwọn tí wọ́n ń gbìyànjú láwọn tí ń ṣètò lórí Haqqu TV kẹ́lẹ̀ mọ́ gbọ́rọ̀ Ọlọ́run bó ti yẹ àti bó ti tọ́ kẹ́lẹ̀ mọ́ gbásọ́lá Ànábì wa Muhammad bó ti yẹ àti bó ti tọ́ Ọlọ́run abẹ́ ọ iléeṣẹ́ yìí mọ̀jẹ̀ ó bàjẹ́ Ọlọ́run jẹ́ kí wọ́n dàgbà sókè jù báyìí lọ gbogbo àwọn tí ó wà lẹ́nu iṣẹ́ yìí Ọlọ́run kó ti àwọn náà lẹ́yìn gbogbo ohun tí wọ́n ná lálàáfíà lówó lákòókò Ọlọ́run kó fi tó dáa jù bẹ́ẹ̀ lọ fi pààrọ̀ fún wọn láyé bọ́dà àlìkìyámà àtàwọn àtàwa Ọlọ́run kó ṣe ìpàdé wa nínú alijanna abeni walong islam walong jawm magali wajibailo hada wa salli wa sallim wa barik ala abdika wa rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.